ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti ń máwọn òròyìn tó jójúlówó wá fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé a ò ní máwọn òròyìn tí kìí ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. ẹ bá mi subscribe, ẹ like, ẹ comment, ẹ pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kájọ gbóhun tó ń ṣẹlẹ̀ níkànnì yìí. To slow down a bit. Yeah, man, we need to slow down a bit. Hey, Rastava. Ẹ̀ṣù biribiri ẹ̀bọ̀ wá o. Iwájú lọ́lọ́kọ̀ yìí wà wá lọ. Ẹ̀yìn kọ́ lọ́lọ́kọ̀ yìí wà wá lọ. A ti mọ̀ o, a ti mọ̀ yé o, a ti mọ̀ o. Wọ́n torí Ìgbòho wọ́n gbẹ̀bọ̀ wọn lọ́gànjọ́ òru nítorí Májàsọ́lá. Hey, kurukere, 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 odile aláwo, kurukere, kurukere, nítorí Májàsọ́lá, odile oníṣègùn, kurukere, kurukere, odile àwọn àfá èkéṣẹ́, kurukere, kurukere, odile àwọn wòlíì èké. Síbẹ̀síbẹ̀ ogun wọn ò ràn Májàsọ́lá o, ojú tẹ́lẹ̀ gan pananana gbangbanana. A dára fún gbogbo yín ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi. Irọ́ lẹ́gàn pa, ẹ̀gàn ò ní kóyin má dùn, bẹ́ẹ̀ dẹ̀ ni oyin ti ládùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bá a bá wí fún wọn tán àǹbá láwọn ò ní gbọ́, àwa náà ò ní gbà. Ẹ ṣáà máa wò wọ́n ràn. Ìlara ní í ṣe wọ́n, ní onílara ò ní tẹ́gbẹ́, alábòsí ò lè ní lárí láéláé. They know that they are totally failed and they will continue fail in Yorùbá land. Àṣírí Gani ti tú, àṣírí OPC Gani ti tú. Mo tún gbọ́ kan lẹ́nìí nínú family bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn. Wọ́n ní nígbà tí bàbá fẹ́ di tán ṣòkú bàbá wọ́n lé Gani bẹ́ẹ̀ nílé ajá ni wọ́n lé lọ́nà méjì in one day. Ní ọjọ́ yẹn ló gba ọ̀wọ̀ lọ tán pa gbogbo àwọn tó kó tí lẹ́yìn tán pa wọ́n nípakúpa lọ́wọ́. Ní ọjọ́ yẹn ló di gáùn ló wọ gáùn àṣé obìnrin ni. Please ẹ tún bá mi pé Mrs. Ààrẹ Gani Adam pé àti tún wà lórí studio ṣe gbọ́ mi kò rọrùn sùn mọ́ torí Sunday Ìgbòho ni bẹ́ẹ̀ ni ikú kíní kan náà ló máa pa akíkanjú ìrònú ìkòkò ló máa pajá. Bàbá mi let us enter studio wọ́n jí ní iṣẹ́ mi lọ ni bàbá mi Abdulwasiu ẹ bá mi gba ẹni iṣẹ́ mi lọ́wọ́ bàbá kọ̀mándà o àti Sunny Adé Òṣùpá Pasuma àwọn tó kó ní iṣẹ́ mi nìyẹn mo yá wọn ní o ẹ bá mi sọ pé kó dá ní iṣẹ́ mi padà. Àwọn ẹni bí tó wá bà ilẹ̀ Yorùbá jẹ́ Gani Adams, Mrs. Gani Adams àtẹ̀yìn àwọn ọmọ àwọn wèrè ìyẹ̀wò gbogbo ìpè tó ṣẹ́ yẹ orí ẹ̀ ló ń lọ torí Sunday Ìgbòho orí ti yín rò ni mo fi ní pé iwájú lọlọ́kọ̀ yìí wà wá lọ ẹ̀yìn kọ́ lọlọ́kọ̀ yìí wà. Gani Adam and OPC ẹ̀ wọ́n ti wa ọkọ̀ Yorùbá sẹ́yìn tipẹ́tipẹ́. Olè ni wọ́n. Ẹ má pè wọ́n ní Oòduà People's Congress mọ́ ní ti àwọn Gani ni o. Ẹ má pè wọ́n ní Oòduà People's Congress mọ́. Ẹ má pè wọ́n ní Olè People's Congress. Wọ́n Gani ajáàkì ẹ̀ lọ́wọ́ àwọn bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ni. Fídíò bàbá mi kan wà níbí báyìí. Màá play ẹ̀ tó bá tẹ̀jẹ́ ti tẹ̀ ní wọ́n ti ní ká má play fídíò àwọn ọmọ lórí burúkú yẹ but màá play ti bàbá yìí. Wọ́n ajáàkì ẹ̀ ni. Ó lọ ọwọ́ bàbá yẹn sẹ́yìn wọ́n fi jẹ́ youth leader. Ló lọ ọwọ́ àwọn bàbá yẹn sẹ́yìn. Ló lọ ọwọ́ àwọn bàbá yẹn sẹ́yìn. So don't call them Oòduà People's Congress anymore. They are Olè People's Congress. Ó jí ní
The OPC did not belong to Gani. Oji, àwọn èèyàn kan ní kí ni Gani fi ṣe mo ní tó bá ti fi Sunday Igboho lọ́rùn lẹ̀ torí Sunday Igboho orí títí ẹ lò. Ẹni táwa mọ̀ kó fẹ́ fún ayé bí Nàìjíríà bá tẹ̀ tí bó bá ti jẹ ayé àwa kan mọ́ ayé. Ẹni tó ní rárá òun ò nígbà kan jẹ ayé ọjọ́ ọ̀la Yorùbá. Ẹni tó nínú àwọn ọmọ Yorùbá tó wà lẹ́yìn odi tán fẹ́ wálé tí Fúlàní ò jẹ́ káráyè wálé pé gbọ́ nílé bàbá ọmọ ṣe máa lé ọmọ sẹ́yìn odi. Ntáwa fi fọ́ fún Sunday Igboho nìyẹn. Ṣùgbọ́n Gani fi àwọn àìmọye ọmọ Yorùbá tó wà lẹ́yìn odi títí Gani ti sọ di aláàbò ara lọ́wọ́ owó gbígbà. Ẹ ní kúre. Ẹ tí ì rí nǹkan kan. A ṣe mẹ́yẹ bọ̀ ni. Sunday Igboho ṣe mẹ́yẹ bọ̀ lápò ni. Ó jura wọn lọ. Ìlara ló máa pa yín. Bàbá wọn Mrs. Gani Adam lóògùn ọ̀fẹ́ o tí máa ti dárúkọ Mrs. Gani Adam ẹ máa bá mi fi lóògùn ọ̀fẹ́ sí oh sorry Mrs. Ààrẹ Gani Adams lóògùn ọ̀fẹ́ o. Ó ti ń béèrè approval for good 5 years báwọn ọmọ ẹkú táwọn ọmọ ẹ sùn nìyẹn ìjọba ò fún wọn lápúrúfà ìjọba ò fún wọn lápúrúfà ẹ wọ ṣe ọwọ́ yín wò aláwọn bàbá yẹn ti mọ̀ wọ́n ti mọ̀ pé amrọ̀bà nìyín bìtẹ́yà nìyín ẹ̀yin gan kidnapper nìyín that is why they did not give the only People's Congress approval to secure wọ́n mọ̀ pé ẹ lè secure ṣebí tẹ̀yìn bá nílé yẹn gan máa fi tọrẹ they know that you can't do it tẹ̀ bá rántí. Yorùbá Security Summit tí àwọn bàbá wa ṣe bí ọdún bí mẹ́ta sẹ́yìn ṣe ọdún bí mẹ́ta ni 2023 mo ti fẹ́ máa sọ̀rọ̀ bí ara Amẹ́ríkà alamẹ́ríkà rún lára mi kò ní dá fọ́mọ àlè ọmọ àtọ̀rìn wá balẹ̀ jẹ́ àwọn ọmọ táwọn bàbá wa gbé bàbá wọn lẹ́yìn tó fẹ́ sọ̀rọ̀ àwọn dọ̀kọ́ mọ́ wa lọ́wọ́ wá ba ilẹ̀ wa jẹ́ ilẹ̀ máa mú gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ilẹ̀. Kábíyèsí Ajérò ló kọ́kọ́ sọ wípé gbogbo ilé tá à ń ṣe yìí a ní ọmọ kan tó kájú ẹ̀ tó dẹ̀ ní àwọn èèyàn lẹ́yìn tó lè ṣe é ẹjẹ́ àpè Sunday Igboho níbi tó dúró sí ló ṣe kó bí ikú ọdí dẹrẹ ẹja kẹwà tá a máa ń pè ní ẹja yọjayọja lọ́dọ̀ wa lẹ́kìtì níwẹ̀ yìí tó bá ti wà lórí omi òun á máa rìn lórí omi ni tó bá ti rẹjọ kọ́ ẹ̀yìn rẹ ló máa fi gbé nígbà tí wèrè máa gba máìkì ṣe ẹ̀rọ pé ó wà lára àwọn tó jà First World War, Second World War, Third World War ló bá bẹ̀rẹ̀ ìtàn. Ló bẹ̀rẹ̀ ìtàn ló ń pàtẹ́yẹ lọ́rọ̀ yìí wíìdí Adékẹ́mi dòdò ń dáwà ìwọ òdòdó ń dáwà kankan you are one of the ògbólógbò ọmọ àlè in Yorùbá land get out. You are not belong to this case. Ló pàtàn lọ, we must strategize. Àwọn tó dẹ̀ ń pa wá ń pa wá. We must do this, we must do that. Àwọn tó dẹ̀ ń pa wá ṣe kí ni? Wọ́n ń pa wá lọ. Làwọn kábíyèsí yẹ wá ni pé olórí burúkú lélẹ́yìí kò ní nǹkan kan ṣe. Lára àwọn kábíyèsí tó wà ń bẹ̀ yẹ àárín nínú wọn tó máa jẹ́ ọ̀rẹ́ bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn. Tẹ́ bá rántí àwọn kábíyèsí yẹ wọnú ìyẹ̀wù lọ kó tó padà wá àárín nínú wọn tó máa jẹ́ ọ̀rẹ́ bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn àárín nínú wọn tó máa mọ̀ bí wọ́n ṣe dá OPC ilẹ̀ fún ìjàngbara ilẹ̀ Yorùbá tí Gani sọ di company káwókáwó tó fi ń bá Jonathan ṣe ní ìgbà yẹn lọ́hùn nígbà táwọn bàbá yẹn máa jáde wọ́n ní ẹja kó Sunday Igboho wọlé nígbà tó pé ọlọmọ ẹ̀yin tẹ́ jẹ́ ti Sunday Igboho ẹ sọ fún Sunday Igboho ṣe pé Sunday Igboho náà ní ojú kòkòrò ògo yìí ti pọ̀ jù irú ògo yìí kò lè ṣe kí Gani má lára ẹ̀ kí àwọn ọmọ ogun 5 million má máa sunkún Sunday Igboho ti gbónú lójú gbogbo wọn Májàsọ́lá ti gbónú lójú gbogbo wọn bó wúkọ́ ọmọ Yorùbá máa tẹ̀lé làwọn kábíyèsí yẹn ni ọmọ wa ó wá ṣòkú ìyá ẹ̀ ṣùgbọ́n ti padà síbi tó wà
ẹ jẹ́ ká gbé wọlé. Nígbà tó wọlé ó ní ẹ̀yin bàbá mi mo kí yín, ẹ̀yin náà lọ sọ wípé kàkà kíkí ni ó ṣakápọ̀ ẹkùn, kálukú ayé àṣọdẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Àkókò dé láti gbára wa lọ́wọ́ àwọn ẹni bíi sáàmà. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin orí adé gbogbo, ohun tí mo ń béèrè lọ́wọ́ yín àtìlẹ́yìn yín. Èmi ò fowó, ẹ má fún mi lówó, àtìlẹ́yìn yín ni mo fẹ́. Nígbà tí kábíyèsí Ọ̀nìrìṣà máa gbé máìkì, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Bàbá yẹn pé ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho yẹn more than 1 million. Ìyẹn náà tó ká máa lára èèyàn. Oh my God. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Àwọn orí adé gbogbo wa bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́. Nígbà tí wèrè tó wà lọ́dọ̀ wọn tó sọ̀rọ̀, bàbá ò ní kẹ́ pàtẹ́wọ́ fún. Ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Làwọn ọba yẹn bá korí, wọn forí korí pé lóòótọ́, tá a bá wò lóòótọ́, ọmọ yìí ó ti ṣe rí, torí ẹ̀ náà fi lé sẹ́yìn odi. Ń tó dẹ̀ fi rí lé sẹ́yìn odi ní pé àwa kábíyèsí, àwa àgbààgbà ìlú àárí gẹ́gẹ́ bíi pé iṣẹ́ ló ṣe ń gbà ẹ́ lọ. Nígbà tá a tún máa dé ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà, tí Sunday Igboho ní mo ti bú ọba lẹ́yìn, mo wá fẹ́ fẹnu mi lọlẹ̀ lọ́wájú bàbá mi. Ẹ̀gbọ́n tí Ọ̀nìrìṣà sọ ní Sunday. Làbá tún kó fídíò yẹn síta níbi tí Gani wà. Ó fẹ́ ní high blood pressure, ẹ̀jẹ̀ ríru. He want to have ẹ̀jẹ̀ ríru. Torí ìlara, that you know that gbogbo àwọn tó fi cover nínú OPC tó lò, tó fi betray bàbá Fẹ́dífáṣe, wọ́n ti kú lẹ́yìn ẹ̀. Abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀. Gani ó dẹ̀tẹ̀. He cannot offer the Yoruba anything because unte ni Yoruba ní ènìyàn fi tọrẹ fún yàn. Ẹ gbọ́ lẹ́nìí, approval tí Gani ti ń wá more than 5 years. Àwọn bàbá yẹn gangan ló wá sọ wípé Sunday Igboho la fẹ́ lò. Ẹ mọ̀ gbà gbogbo gbé ọ̀rọ̀ yìí ṣe lọ là ń pariwo nígbà tí bàbá Ládọjà lé pé Bọ́lá Ahmed Tinubu yọ̀ǹda ọmọ yìí fún mi. Security tó lọ́n fẹ́ ṣe yẹ jágbe fún. Ẹ mọ̀ bí bàbá wa Bọ́lá Ahmed ṣe máa sọ̀rọ̀. Ẹ dẹ̀ rò pé ọmọ yìí mi sọ ti tèmi ni o. Mo fẹ́ máa fọ ìkú bíi ti bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀gbọ́n kábíyèsí Olúbàdàn, mi sọ ti tèmi. Ǹjẹ́ ẹ lè pé ọmọ yìí kájú ẹ̀? Ó kájú ẹ̀, àwọ̀ ẹ̀ kájú ìlú. Ok, ṣé ẹ rò pé ó lè fún wa níbi 50,000? Tó kéré tó bá ti lè mú wa ní kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. It's more than 50,000. Ní bàbá Bọ́lá Ahmed bá bu owó lù, because they see the quality of the fishing. They see the quality of original. They see the quality of authentic. They see the quality that is not adalus. Ọmọlúàbí lára Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. O lẹ́bi rí wọ́n tó kẹ́yìn sí tàtọ́ fi sunkún kiri. Èrò ọkàn wọn ní pé Sunday Ìgbòho kò bá àwọn Àgbẹ̀kọ̀yà ṣe, kò bá àwọn ọ̀tà ṣe, kò bá àwọn fìjìláńtè ṣe. Mo ní ẹ ti ṣí àwọn Àgbẹ̀kọ̀yà ń bẹ lẹ́yìn Sunday Ìgbòho. Àwọn ọ̀tà ń bẹ lẹ́yìn Sunday Ìgbòho. Àwọn fìjìláńtè ń bẹ lẹ́yìn Sunday Ìgbòho. Àwọn OPC bàbá Fẹ́dífáṣe ń bẹ lẹ́yìn Sunday. They are the real OPC, new era. New era, reform. They are the real OPC, Oòduà People's Congress. Àwọn tó wà lọ́dọ̀ Gani, only People's Congress. Ẹ má fojú pojú àwọn yẹn. Kọ́ fún lápúrúfà, kọ́ fún lápúrúfà. Wọ́n wá fún olè lápúrúfà. Wọ́n wá fún jẹgúdújẹrá lápúrúfà. Wọ́n wá fún bìtẹ́yà lápúrúfà.
ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ ọmọ jẹ́ àbẹ́ ẹ̀gbọ́n mi bí ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ ọmọ jẹ́ ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ ọmọ jẹ́. àwọn bàbá yẹn wá rí pé Sunday Igboho kájú ẹ̀ Sunday Igboho kájú ẹ̀ ìwọ tó sọ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ ó ju oyè ọba bòmíì lọ torí pé àwọn dìdìrì tó ti kó oríṣiríṣi ìlẹ̀kẹ̀ wọn mọ̀ pé àwọn ló ń kó sí wọn lọ́rùn wọn rò pé ìlẹ̀kẹ̀ ni ká dáa fún gbogbo yín ẹ ṣáà máa wò wọ́n ràn ìlara Sunday Igboho ni ọrùn ebè ní àparò òkú sí. It is because of Sunday Igboho lẹ́ẹ̀fi ní sinmi ẹ̀dẹ̀ lè ní. Ẹ lè ní. Kẹ́ ẹ gbà forí? No. Ẹ lè ní. Who is Gani? Mo ní àwọn those people who are following him today, they are baby OPC mo ń tẹnu mọ́. They did not know anything about OPC. Ìtàn irọ́ ìtàn ìkéni Gani pa fún wọn làwọn náà wá rò pé àwọn ti wà arrive. Ikú òjijì ni gbogbo yín máa kú tẹ́ bá fi ilẹ̀ Yorùbá lẹ̀ nínú Sunday Igboho ẹjọ́ ní comment section. Mo fẹ́ kẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀. Yes, the OPC reform in Ogun State, Abeokuta are the real OPC. Their leader discover full support for the mo mọ̀ wọ́n tẹ̀ mo àwọn nígbà tán ṣe meeting ru ẹkùn àwọn reform wà ńbẹ̀ àwọn níwẹ̀ra wà ńbẹ̀ àwọn tí bàbá fẹ́ ti fàṣẹ wà ńbẹ̀ àwọn Yorùbá lẹ̀ Yorùbá jẹ́ question tí mo fẹ́ béèrè kẹ́ bá mi kọ sí comment section nínú Sunday Igboho ọ̀kan lọ́mọ of Yorùbá land ojúlówó ọmọ of Yorùbá land àti ààrẹ Chief Mrs. Gani Adams ta ló fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ náà méjèèjì ta ló ń domi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ta ló ń lànà fún Fúlàní láti máa pa wá lọ ta ni ò jẹ́ kí ìran Yorùbá ó ní ìfọ̀kànbalẹ̀ ẹ bá mi kọ́ nínú Gani Adams àti Mrs. Gani Adams àti Sunday olóyè Igboho ta ló fẹ́ dalẹ̀ Yorùbá rú kẹjẹ kájọ mọ̀ àní wọ́n ti jẹ́ tán àṣírí wọn ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrù adìyẹ wọn ò rí nǹkan kan ṣe mọ́ náà fi ń pariwo approve lẹ́tà tó kọ sí àwọn gómìnà ẹgbọ́ ṣé olórí burúkú lè kọ lẹ́tà sí yín kẹ́yìn náà kẹ́ẹ̀dá lóhùn òkè àwọn méjì ti sọ ń sí pé Gani Adams ẹjọ́ tó bá ti jẹ́ Gani Adams ẹ máa bá mi fi Mrs. sẹ́yìn ẹ̀ Mrs. Gani Adams bí bàbá mi Adéwálé Abdulwasiu ṣe kọ Mrs. Gani Arikuyeri ní kẹrin tó fẹ́ dalẹ̀ Yorùbá rú bí 5 years ago tí Sunday Igboho ò sí nílé wọn ò rí kankan ṣe wọn ò sọ pé àwọn lè ṣe Sunday Igboho dé wọn ló ṣe drama ni ó ń ṣe tíátà ni ó ń ṣe kinní kan ni ó ń ṣe content ni ẹ̀yin náà ti ẹ̀ ṣe kan wọn ò rí kankan ṣe ẹgbọ́n ta ló fẹ́ dalẹ̀ Yorùbá rú ta lọ mọ ọkọ ta lọ mọ àlè ta la tọ̀ ń rìn wá bàbá mi àpèsìn Ọ̀tẹ́dọ́lá máa bá yín jà o ẹ kọ orúkọ yẹn dáadáa Mrs. Ààrẹ Gani Adams ọ̀ọ́kẹ́ pè ní Mrs. Ààrẹ Ganiyat Adamu òtítọ́ ló máa lékè irọ́ òtítọ́ ló máa lékè irọ́ ọmọ Adéyẹmọ o máma yí wá padà o òtítọ́ ló máa lékè irọ́ òtítọ́ ló máa lékè irọ́
ọmọ Adéyẹmọ o màmá yí wá padà o. Mo ti ń sọ̀rọ̀ yẹn ti pẹ́. A pe Gani ó ní kí Yorùbá lọ wá 20 billion wá. Wọ́n pe Sunday Igboho lọ́wọ́ kan ló embrace ẹ̀. Ẹ bá mi bi Gani léèrè ní Arigidi tó ń claim Arigidi ìlú ìyá ẹ̀. Ẹja máa sọ bẹ́ẹ̀ ká máa là á Arigidi ìlú ìyá ẹ̀. Bandit máa ń jí wọn gbé mbẹ Gani ò máa lọ bẹ. Èyí tó lọ last ó lọ bọ́ba ṣe ọdún Ìjẹ̀ṣu nígbà tó jẹ́ pé òun àtọ́ba yẹ pàdípàdé ni wọ́n. Tẹ́ ẹ bá rántí nígbà tí TB Joshua wà láyé anytime tó bá ti ń ṣe Arigidi day bíi ọ̀ ni òun máa kógun lọ́bẹ̀ ìyẹn máa kó ayọ̀ lọ nígbà tó bá rí pé òun dé ìlú TB Joshua làwọn èèyàn mọ̀ embrace torí òun máa kó owó lọ á kó ráìsì lọ á kó oúnjẹ lọ á tún pé àwọn doctors. But Gani máa kógun lọ́bẹ̀ ni. Ẹ bá wa bẹ́ẹ̀ kó náà lọ ṣe content ní Arigidi tó bá jẹ́ pé lóòótọ́ torí Yorùbá máa sọ pé ọmọ ìyá dùn wọ́n ní kókó bí ogún bàbá gbẹ̀dẹ̀ bí ogún ìyá ó yẹ kó ṣe nǹkan tó dáa sí ìlú ìyá ẹ̀ ní Arigidi but irọ́ ni. Ẹ lọ bá wa bẹ́ẹ̀ kó náà tiẹ̀ lọ ṣe drama kó lọ ṣe fíìmù olórí burúkú ń wá approve kiri ọmọ àlè ọmọ ìrankíran ọmọ ìrankíran. Sunday Igboho ní problem ẹ̀ Sunday Igboho ṣé ìwọ nìkan náà gbé láyé fún ni ìwọ nìkan ní approve tí bàbá ọmọ Mrs. Gani Adam ti wá láti bí ọdún 5 ìwọ wá dé ó wá náà ti approve ẹ ṣé ìwọ nìkan náà dálé ayé fún ni bó tiẹ̀ ṣe oògùn òkìkí ó dẹ̀ Sunday Igboho ní o Sunday Igboho tí Gani ò bá rí tọ̀tọ̀ Sunday Igboho ní òjò rí tọ̀tọ̀ o tí Gani tó bá sùn tó ní kò lajú tójú òòlà Sunday Igboho ní ó jẹ́ kójú Gani ó là o tó bá ní kó gbọ́wọ́ tí ò rọ́wọ́ gbé Sunday Igboho ní òjò rọ́wọ́ gbé o Gani fẹ́ yàgbẹ́ kò rí gbẹ́yà ẹ bá wa pé Sunday Igboho ní o ó wọnú mọ́tò ẹ̀ ò kíkì mọ́ Sunday Igboho ní ẹ ti ya wèrè ìrònú ìkòkò ló máa pajá ìrònú Sunday Igboho ló máa pa yín ẹ̀rọ ọmọlọ́mọ ó kàn ń yọ̀ǹgì sí lójoojúmọ́ ni kò rí ti yín rò ìrònú ìkòkò ló máa pajá bọ̀bọ̀ àfàsínà yẹ burú ó ní mo mọ̀ wọ́n máa ní ọmọ ìrankíran ni ọmọ olórúkọ ńlá ló bí ọmọkùnrin yẹn lọ́wọ́ ó dárúkọ bàbá ẹ̀ àfà ìmáàmù gidi tó lórúkọ lọ́wọ́ tó lórúkọ gidi ọmọ oníbíbí ló fi ka lára ọmọ oníbíbí ni àfàsínà tó sọ̀rọ̀ yẹ pé gáùn náà fi escape aṣọ obìnrin náà fi escape Gani kó lọ́wọ́ ọmọ yẹn oníbíbí ni ọmọ ọkọ tún ni ìlà ọ̀wọ̀ ó ń bẹ lọ́wọ́ ẹ̀ ìlà tá máa wọn ọ̀wọ̀ máa ń kọ sọ́wọ́ ó ń bẹ ká lè mọ̀ pé kì í ṣe pé ó jáde ní fámìlì kan ṣá original authentic ọmọ ọkọ ni ní àfáàsínò tẹlọńtẹtì Mrs. Gani àtàwọn ọmọ ẹ òfò lẹ máa ṣe òfò ló mẹ́fọ́ ṣe òfò lẹ máa ṣe gbẹ̀yìn àgànnàdì nísìmí lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ̀ ní nísìmí àyàfi tí Sunday Igboho bá rí ti yín rò ọmọ ọlọ́mọ òde rí ti yín rò ṣáàtì ẹ̀mọ̀ pé èèyàn kan jẹ́ Gani àfìgbà tó kẹ́yìn tó bá ẹran fún yẹ̀yẹ́ ẹ máa kékú lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá mọ̀ all the government in Yorùbá they can never approve the Gani torí wọ́n mọ̀ pé number 1 ó ní ìgbéraga number 2 ọlọ̀tẹ̀ ni number 2 ọ̀dàlẹ̀ ni number 3 àgbá òfìfo ni kò tí ò ní kankan tó jẹ́ pé ẹnu ó kàn fẹ́ máa fi Yorùbá powó ni àwọn gómìnà ẹ ti mọ̀ that is why ṣe Dr.
Dàpọ̀ Abíọ́dún gómìnà Ògùn state ṣé ó pe Sunday Igboho nígbà tí Sunday Igboho lọ bẹ̀ ó kàn sọ pé ta bá rí èèyàn bíi Sunday Igboho dẹ nígbà tó ń wà láyé wọn ò ní fẹ́ lomi ìṣeun ó bá gba Ògùn state lọ ṣé kò gboríyìn wá ìwọ nìkan ló fẹ́ máa gboríyìn ìwọ náà ẹ tẹ̀ ṣe títí yín èyí tẹ́ fẹ́ lọ ṣe ní Kwara ń jọ̀wọ́n àná àbùkù kọ́lẹ̀ bá bọ̀ ń bẹ̀ olórí orúkọ ọmọ tápà ó ló fẹ́ lọ fọba Yorùbá jẹ ní Kwara state wọ́n nà bí wèrè wà láìtàláì ṣòkòtò ẹ̀ bọ́lọ́nà kò dúró mu ọlọ́run mọ̀mọ́ jẹ́ ń ṣìwàwù ìwú tọ́lọ́run bá ti fẹ́ padà lẹ́yìn èèyàn á gba ìwà lọ́wọ́ ẹ̀ á wá gbẹ̀mí lára yẹn fún á wá máa ṣì Gani ti ṣì àtàwọn ọmọ ogun ẹ̀ làṣírí yín fi ń tú wọ́n fẹ́ lọ fọba ọba Yorùbá jẹ ní Kwara tán mú ṣòkòtò ẹ̀ bọ́lọ́nà kò lè dúró mu ló ń fẹ́ tẹ̀pọ̀n lu ẹ̀pọ̀n báyìí lọ́gbẹ́ lábálábálábá bí bàbá yẹn ṣe sọ ó lè sáré ju ehoro lọ ó sáré ju rélùwé lọ kò fi parọ́ mọ́ o kò fi parọ́ mọ́ ìpàkọ́ Gani là ń wò lálálálálálálá tó ń lọ bí rélùwé yẹ̀yẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ kẹ́ ẹ gbọ́ sókè àwọn tó lè sọ̀tún OPC rèé àwọn tó mọ nǹkan tó ń pè ní OPC tó mọ tó lè sọ nípa OPC. tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ ó dọ̀wọ́ yín torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé o ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan ó yá gbé kémi gbé ẹ jẹ́ ká jọ gbé kémi gbé ẹ tún bá mi gbé kémi gbé ọmọ Odùduwà ni mí tọkàntọkàn ọmọ Odùduwà ni mí tọkàntara ọmọ Odùduwà ni mí tọkàn tí gbogbo ara ẹ̀yin ńkọ́ ọmọ Odùduwà ni wá mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ̀yin ọmọ Odù tó dá ìwà ẹ̀yin ọmọ Odù tá ìbínú dá wípé ẹ kú ọjọ́ gbogbo ẹ kú rògbòdìyàn lù ẹ kú bílù ṣe rí lọ́tún lósì ẹ kú akitiyan ẹ kú ọmọnìyàn ṣe mo kí gbogbo ẹgbẹ́ látòrí ẹgbẹ́ ọdẹ tí ń bẹ kí ẹgbẹ́kẹ́gbẹ́ tó wà Association of Hunter mo kí gbogbo yín pé ó ṣògùn ikú ẹran ayé ọmọ ènìyàn ọdẹ ọmọ tí òkú lọmọ rúkọ ẹran wálé ni òun àní rúkọ ọdẹ láti òkú wálé o mo kí gbogbo yín o mo kí gbogbo ẹ̀yin ọmọ àgbẹ̀ ẹ má bá mi like ẹ má bá mi love ẹ pé ẹ kú ojúmọ́ lé yín o pé bẹ́ẹ̀ tẹ́ fáwa ní gift ẹ má bá mi like ẹ má bá mi love ẹ. yọba wa ṣe mo wá kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátápátá nínú ẹgbẹ́ Ọ̀túnba Gani Adams Igi Àdùbí wípé Oòduà ni mí o tọkàntọkàn ẹ̀yin ńkọ́ Oòduà ni wá àdúrà wọ́n gbà mo kí ẹ kú gbìyànjú gbogbo ẹ̀yin ọmọ OPC tẹ́ ń jáde lọ́tùn lósì nípasẹ̀ rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá tí agbójú agan sí ọmọ Adéyẹmọ tí ọmọ Odùduwà rí ọmọ Adéyẹmọ ní ọ̀tá tí ẹ ti gbàgbé ìbúra àná nígbà tá a máa búra nígbà tí OPC ń jẹ́ OPC gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń jáde wáyé ọmọ gànfẹ́ lẹ̀ ń ṣe húlígánsì táòtù ní báàgì lẹ̀ ń já lóṣòdì ní Mùṣín olè lẹ̀ ń já ẹ̀yin ọmọ ládàradà òfò yìí tẹ wá ń jáde nísìnyí tẹ ń bẹnu tẹ̀m̀bẹ̀lẹ̀ lu Adéyẹmọ kọ́ lẹ̀ ń bá jà o àwa tá a ṣiṣẹ́ fún Ọ̀túnba Gani Adams Oòduà ńlẹ̀ ń bá jà àwa tá à ń bẹ pẹ̀lú gbogbo lẹ̀ ń bá jà mo ṣe rẹ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀túnba Gani Adams tí ọpọlọ yín bá pé tẹ mọ tẹ ń ṣe pé kẹ ẹ bójú wẹ̀yìn wò kẹ ẹ rántí ìgbà tá a bẹ̀rẹ̀ àwa pẹ̀lú Frederick Fashion ẹ má jà gbàgbé pé sábàbí Ọ̀túnba Gani Adams ń ló sọ ẹgbẹ́ Frederick Fashion ló sọ di òkùnkùn tí wọn fi gbọ́ Frederick Fashion ẹgbẹ́ OPC mọ́ lénìí ọpọlọ yín tó bá pé tí ọpọlọ yín ò bá lọ tó bá jẹ́ correct student
láti ìgbà ìwáṣẹ̀ tó OPC ti bẹ̀rẹ̀ tó jẹ́ legit tí ì ṣe pé ìkànnù yín àbí gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń jáde tó jẹ́ pé ọmọ ta ní ọmọ gáràjì ní ìwàkiwà lẹ wù tá a mú tá a discipline yín tá a wá òpó ọmọ Yorùbá ní ẹ lè padà wúlò lọ́la tá a fi dà ẹ̀ mọ́mọ́ tọ́ tá a sì búra fún ẹ̀yin náà lẹ wá jáde ẹ̀yin ní kàńdà àná tẹ́ wá jáde lónìí tẹ́ ń bú ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ lẹ ń bú àwọn sanko nínú ẹgbẹ́ Ọ̀túnba Gani Adams ti ń bẹ pẹ̀lú ọmọ Adéyẹmọ àwọn lẹ ń bú àwọn òde níbòmí tá à ń lọ torí ti àti lóòtì tọ́nu torí arántí pé kì í ṣe Ọ̀túnba Gani Adams la búra fún arántí pé Odùduwà la búra fún nígbà tí OPC ń jẹ́ OPC níbo lẹ́yìn wà láyé bàbá gòdògòdò láyé master láyé bọ́ọ̀gì láyé bàbá kàbí níbo lẹ wà láyé Olúmídé láyé tí wọ́n kú Ọmọ́táyọ̀ Adébísí ní gbogbo Àlímọ̀ṣọ́ níbo gbogbo ẹ̀yìn wà láyé Ẹrúpọ̀ níbo gọ́ọ̀mẹ̀ntì tí Ẹrúpọ̀ tó jẹ́ kọ́nẹ́tọ̀ ní Ìsàgá Kùtì Àjùwọ̀n gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ bọ́ra lágbàdo ní Ṣàngó níbo ni gbogbo wọn wà ẹ̀tọ́ wo ló OPC ṣe fún wọn. ṣé ẹ rí pé orúkọ Gani ò jáde ńbẹ̀. sínú ìlànà ìkìlọ̀ Ọ̀túnba Gani Adams ṣe tẹ ẹ wá fọ́sí tàbí iná wẹ́dà. tẹ ń bú Adéyẹmọ lẹ́nì tẹ ń pé ọmọ ṣe oore wo nípa OPC ṣe fún àwa tá a jìyà tá a jìṣẹ́ ní OPC. àwa tá a fẹ̀mí ara wa lélẹ̀ àwa inbox. ẹni tó bá yé ló yé o àwa mọ iye àwa inbox yẹn ó ti yé ẹ̀yin tẹ́ bá jẹ́ student tẹ́ wà legit ní OPC àwa ṣiṣẹ́ o àṣìṣe àṣẹ Ọ̀túnba Gani Adams ni àdẹ̀jẹ́ kọ́bọ̀ ìrì níbẹ̀. alánìkànjẹ́ ni. àwa sì ṣàdéhùn fún Odùduwà pé Odùduwà la búra fún gbogbo ẹ̀yin tẹ́ ń jáde nísìnyí èso Odùduwà lẹ búra fún Gani Ọ̀túnba lẹ búra fún. ó tán. tó bá dẹ̀ búra fún Ọ̀túnba Gani Adams ló máa sọ̀rọ̀ against tí wọ́n bá ń ṣe tó bá fẹ́ fọ́ lé Oòduà. ó tán. mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ pé tí yín wálé kò sí nǹkan kan tí OPC ṣe fún bá Olúmídé lọ́nà pápá ń bẹ̀yẹ ibẹ̀ láti òkú ẹ̀gbọ́n Olúmídé sí kò sẹ́ni kankan tó béèrè nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà náà ọ̀gá mi bàbá Kàpídà lágbàdo crossing lágbàdo òkè Oòduà yìí ti gbogbo wa. ìyẹn náà tó ṣe é gbọ́rọ̀ ẹ fi wọ́n pásítọ̀ yìí náà ṣe é ti gbọ́rọ̀ ṣe é gbọ́n tí pásítọ̀ yẹn sọ lára àwọn ọmọ gànfẹ mo fẹ́ ṣe òfídíò lára àwọn ọmọ àwọn táòtù tó máa ń já báàgì lóṣòdì lára wọn rèé òun rèé ẹ̀dá ilé mọ̀ ṣe rí báàgì ló ń já lóṣòdì lára àwọn táòtù àwọn ọmọ ta ṣe rí ṣe rí. lórí ọ̀rọ̀ insecurity tó ń lọ nílùú Káàárọ̀-Oòjíire. ṣe rí pé ọ̀rọ̀ gan ò dá lẹ́nu ẹ̀ wọ́n ń kọ́ fún ni. Káàárọ̀-Oòjíire kí pé kẹkùlé gbọ́ kó sọ fún tokọ káàdùn gbọ́ kó sọ fún òní. Ìbà Gani Abíọ́dún Ìgè Adams di 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land lóògùn ọ̀fẹ́ o. ṣe rí pé wọ́n eléyìí ti ponú ó ti pò. láti gbógun ti ìwà bàjẹ́ láti gbógun ti gbogbo àwọn ọ̀rọ̀ insecurity tó ń ṣẹlẹ̀ ní ìlú Káàárọ̀-Oòjíire ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ gómìnà wa ní ilẹ̀ Yorùbá tí wọ́n kọ ìwé sí pé kí wọ́n ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti ṣe ìmọ́tótó àti gbogbo láti ṣe ìmọ́tótó nínú gbogbo inú igbó wa àti ní gbogbo agbègbè ilẹ̀ Yorùbá yí pé kí àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn agbófinró lọ́lọ́kan òjọ̀kan ní gbogbo àwọn security agencies wa tó wà nínú Nàìjíríà which is registered and which is constitutionalized ti pé kí láti jọ ṣe iṣẹ́ àwọn tí constitution Nàìjíríà tó gbà láàyè. ẹ jọ̀ọ́ bó lẹ ṣe rọrọ bọ yìí sí ṣé lè wà nọ́mà ẹ má bá mi kọ sí comment section ṣé ń gbọ́. òfurufú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjọ DSS wà ń bẹ̀ pẹ̀lú àjọ NDDC Ìbà Gani Adams wọ́n ń béèrè fún àṣẹ láti ọ̀dọ̀ ìjọba federal government state government àti àjọ lọ́balọ́ba pátápátá nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ṣe wá láàánú láti bí ọdún bíi 5 sẹ́yìn tí Ìbà Gani Adams ti ń kọ ìwé láti ṣe iṣẹ́ tí elédùn àgbélé àwọn gbé
ọgbọ́n sí lẹ́tà tí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá tí wọ́n kọ sí wọn. Wọ́n dẹ̀ ṣe kọ lẹ́tà yìí sáwọn governors yìí náà send reminder. Wọ́n yìí send reminders náà ni wọ́n kọ́pì àwọn lọ́balọ́ba àwọn bíi bàbá wa Onírìṣà, bàbá wa Láàfin, bàbá wa Lákẹ́ Òfìlẹ̀gbá, bàbá wa ó jẹ́ ẹdí lílẹ̀ tó wá láti ṣẹ̀gbọ́n kò tó dárúkọ wọn ẹ ti ní pé lóòótọ́ tọ́ọ̀gì lélẹ́yìí kò dárúkọ àwọn ọba yẹn mọ̀ ṣẹ̀gbọ́n frustration ni ẹ wojú ẹ dáadáa ẹ rí i pé frustration yẹn wà ń bẹ̀. ṣẹ̀gbọ́n àwọn ọba ńláńlá jàǹkànjàǹkàn ńlẹ̀ Yorùbá gbogbo wọn náà wọ àwé ẹ̀ sí ṣùgbọ́n ìjọba ò fún wọn láyè, ìjọba ò dá wọn lóhùn, ìjọba kọ tí ọgbọ́n ẹ̀ sí ọ̀rọ̀ insecurity ìyẹn ò dẹ̀ ń ṣe wàhálà. Wọ́n sọ pé ọmọ tó bá ṣípá ṣẹ̀gbọ́n àwọn ọmọ Yorùbá lọ́mọ tó bá ṣípá. ọmọ àtọkọ wa balẹ̀ jẹ́ kan ṣẹ̀gbọ́n tó pẹ̀lẹ́ ní Sunday Igboho ó bọ́ síta ó kó àwọn bloggers bọ́ síta kọ́ máa bú Ìbà Gani Adams kọ́ máa sọ ẹ́ kọ́ máa bú wọn kọ́ máa pọ̀ wọn lórúkọ burúkú. Ẹ wá gbẹ̀yìn ọmọ Yorùbá ní tilé tókó lẹ́yìn odi Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lógun ọ̀fẹ́ o wọn ò ní jáde láti lọ ṣe kọlù. We don't need him. We did not need her. We did not need her. A nílò ìyá yín Ganiyu Adamu. Ẹ ti máa dààmú pọ̀ ni. Mo ṣe ti Ààrẹ Abíọ́lá tí bàbá fi lọ rí ẹ̀wọ̀n yìí tí bàbá fi kú sínú ẹ̀wọ̀n irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ ní àsìkò ayé Ìbà Gani Abíọ́dún Ìgè Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Wọ́n sọ pé kí àwọn ọmọ Yorùbá kí a máa ti alágbára wa pa. Wọ́n sọ pé kí àwọn ọmọ Yorùbá ká máa dẹ̀yìn lẹ́yìn alágbára wa. Ẹ ṣe láì sí àpúrúfà Ìbà Gani Adams OPC wọn ò jáde láti ṣiṣẹ́ kankan. Ẹ fún wa lábẹ́ ẹ fún Ìbà Gani Adams lápúrúfà kí ẹ wá wo nǹkan tí Elédùà fẹ́ ti gbà tí ọwọ́ Ìbà Gani Adams ṣe. Ẹ̀yin tọ́ọ̀gì. Security nílẹ̀ Yorùbá títẹnukọ́ Korofo Àgbà òun ló máa ń pariwo ìtọ́ba lómi inú kò kí pariwo results la need kò ń ṣariwo kò ṣe trending lórí social media. So ìwọ náà Ìgbòho fẹnuwú gate fẹnugbàlẹ́sùn arógbò gbogbo jẹ́ torí kò sí nǹkan tó wọlé kí wọ́n bọ́lẹ̀. Ìrònú ìkòkò ló máa pa jáde, ìrònú Sunday Igboho ló máa pa wọ́n. Ẹ̀yin náà ti gbọ́ ṣẹ́rí Ọlọ́run ti ń la ojú ọ̀pọ̀lọpọ̀ nù wa. Ọlọ́run fún wa lójú ká lè fi ríran ká má bàa wọnú kòtò lọ. Ọlọ́run wá fún wa létí ká lè fi gbọ́ràn kí àwọn ẹni bí tán bá ń sọ̀rọ̀ ká lè gbọ́. Ṣé gbọ́ mi? Àti mọ ọ̀nà, àti mọ ojú ọ̀nà, àti mọ àwọn corruption, àti mọ àwọn tó jẹ́ pé olè náà fẹ́ fi ràn Yorùbá jà, àti mọ àwọn alábòsí, àti mọ àwọn onílara. Ẹ fi wọ́n lẹ̀ o. Ìlara yẹn ló máa pa wọ́n. Ẹ ṣe jẹ́ káwa máa tẹ̀síwájú. Ẹ̀yin tí mo rú èèyàn tí Gani jẹ́ lénìí. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn ẹ̀ ló wà ńlẹ̀ rẹpẹtẹ. Ṣé bí wọ́n ṣe lè lọ lọ́wọ́ tó wọṣọ obìnrin ní ká sọ ni? Bí wọ́n ṣe lè dànù nígbà tí wọ́n ṣòkú bàbá Dr. Frederick Fasehun ní ká sọ ni? Àbí àwọn bẹ́ẹ̀ tó wà ńlẹ̀ tó jẹ́ betrayal ni? Ṣé bó ṣe lọ sí Europe tó lọ da àwọn ọmọ Yorùbá tó wà ńbẹ̀ tó lọ da wọn rú torí owó tó ti dá ẹgbẹ́ lẹ̀ táwọn yẹn ti ń ṣẹgbẹ́ pé àwọn fẹ́ máa fi ṣe ìrànlọ́wọ́ fún ìran wọn tó ní dandan wọ́n gbọ́dọ̀ fi oúnjẹ president ibẹ̀ pé a ti ń ṣẹgbẹ́ èkó tó dé we have already have president. Ǹdí ó lè ti tá lè fẹ́ jẹ ní ká fẹ́ jẹ pétrọ̀ òun ní ká fi oúnjẹ live pétrọ̀ ẹgbẹ́ bàbá ẹ̀ wà ńbẹ̀ o. Ìlú tá a bá ti fi àjòjì ṣe olórí ibẹ̀ irú ìlú yẹn kì í tòrò. Ẹgbẹ́ tí àjòjì bá ti jẹ́ olórí wọn bí wọn ò bá ya olè wá yan kàńdá rẹ̀ sí alábàjọ ẹgbọ́rọ̀ tí bàbá yẹn sọ. Ó ní nígbà tí OPC wà tó OPC ń ṣiṣẹ́ àwọn ọmọ gànfẹ́ àwọn tọ́ọ̀gì tó ń já báàgì gbà lóṣòdì ní Mushin ní Bàrígà lágbàdo crossing ní Agége ní Ìkẹjà ní Ọjọ́ta ní Island ní Ìjẹ̀ṣà ní Sùúrùlérè ní Ojú Ẹlẹ́gbà àwọn ní Gani kó sínú ẹgbẹ́ tó ń pè ní OPC. That is why I call them Only People's Congress.
ìrònú ìkòkò Sunday Igboho ló máa pàjá wọn. Mo kí yín pé kú ojúmọ́ ìní ọjọ́ ajé kí gbogbo wa jọ rí ajé jẹun. Ẹ ní kàbùkù bíi ti Gani o, aṣọ yìí ò ní fàyà bíi ti Gani o, ẹ mọ̀ ní tẹ́láwùjọ bíi ti Gani, ẹ ní jẹ ìkorò, ẹ ní mọ ìkorò, ògo yín ò ní wọmi bí ògo Gani. Tẹ́ ẹ bá ti fẹ́ kí gbogbo nǹkan tí mo ṣe ìṣẹ̀lẹ̀, ẹ má dalẹ̀ o, ẹ má dalẹ̀ ẹni tó gbé yín sókè o, torí Gani àkàbà tó gbé gòkè ó ṣẹ, ó fi bí ṣú bàbá Dr. Frederick Fashion èrè ẹ̀ ló ń jẹ lọ́wọ́ yìí. Ọmọ Yorùbá ẹ̀jẹ̀ alájú wa, Gani is part of enemy that we have in Yoruba land. God bless you.